Ara pàtàkì èdè abínibí wa ó ní àjọ UNESCO ni wọ́n ń ṣàfihàn rẹ̀ bíi báwo. Òní ni àyájọ́ èdè abínibí lágbàáyé. Àjọ UNESCO ó sì ní ó fààyè gbà lófùntẹ̀lú wípé ká máa ṣe àyájọ́ èdè abínibí lágbàáyé. Lóòótọ́ láti bí 1999 ni wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí, ṣùgbọ́n bẹ̀rẹ̀ gan lọ́rìn kíni wọ́n ní 2000. Àmọ́ nígbà tó di 2007 la bẹ̀rẹ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá wa ń bí. Ṣùgbọ́n kí wá ní pàtàkì èdè abínibí yẹn gan? Mo kí n bí tẹ́ tí ń wò wá o jákèjádò àgbáyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú tásìkò tí yín bá sọ lórílẹ̀-èdè tẹ́ tí ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí, ẹ tún wò lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Mú wa pẹ̀lú bàbá wa tí wọ́n jẹ́ agbáṣàga, bàbá olóyè ni wọ́n ní ìlú Ìlá-Ọ̀ràngún. Mú kí yín o, ẹ kú ìjókòó. Mo dúpẹ́ lọ́wọ́ yín atọ́kùn ètò. Ẹ ṣeun. Ẹ kú àkókò yìí. Ẹ ṣeun. Àkókò lè dáa. Ẹ ṣeun. Olóyè ọ̀mọ̀wé. Bẹ́ẹ̀ni. Èmi tún máa ń pè yín ní ọ̀jọ̀gbọ́n Adésọjí Adérẹ̀mí Fájẹyọ. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ kí àwọn tó wò yín jákèjádò àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ iléeṣẹ́ Lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ṣé tún wà Lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ kí a kú àkókò yìí. Èmi náà darapọ̀ mọ́ atọ́kùn ètò pé a kú ayẹyẹ ọdún àyájọ́ èdè abínibí ní gbogbo àgbáyé. Mo gbàdúrà pé èdè wa, àṣà wa àti ìran wa kò ní parun lágbára lọ́wọ́ Elédùmarè. Àmín. Ẹ máa bá wa ká lọ. Tó ẹ ṣeun. Èdè abínibí lágbàáyé. Èdè Yorùbá ó wà nínú ara àwọn èdè abínibí. Kí ni èdè gan? Ẹ ṣe atọ́kùn. Èdè ní ohun èlò ìbánisọ̀rọ̀ tí a fi ń gbé èrò ọkàn wa jáde fún ìgbọ́ra-ẹni-yé, èyí tí sì mú ìdàgbàsókè lóníranran bá àwùjọ, bóyá nípa ti ètò ọrọ̀ ajé ni o, ètò ìlera àti ètò ìṣèlú. Ní ṣókí, oríkì tí a lè fún èdè nìyẹn. Èdè nìyẹn. Kí wá ní èdè abínibí? Ẹ ṣe tí a bá wò ó, tí a bá fojú tó gbòòrò wò ó, gẹ́gẹ́ bí onímọ̀ èdè, a lè pín èdè sí ọ̀nà mẹ́ta: èdè abínibí, èdè àkọ́kúntẹni àti èdè àjòjì. Èdè abínibí ni èdè tí ọmọ gbọ́njú bá, èdè tí à ń sọ ní agbègbè ibi tí a bá bí ọmọ sí, èdè tí ọmọ kọ́kọ́ gbọ́ ni à ń pè ní èdè abínibí. Ní orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ìwádìí fi ṣe sọ, a ní èdè abínibí tó jẹ́ 525 èdè abínibí. 525. Èdè abínibí tí a ní lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwọn mẹ́ta ló ṣe pàtàkì nínú wọn tí ìjọba fọwọ́ sí pé kí a fi máa kọ́ ẹ̀kọ́ ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa. Àwọn náà ni èdè Yorùbá, èdè Haúsá àti èdè Ìgbò. Yàtọ̀ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, mo kàn fẹ́ sọ àpẹẹrẹ díẹ̀ ní àwọn èdè abínibí tá a ní lórílẹ̀ Nàìjíríà. Èdè tí àwọn Fúlàní sọ tí a ń pè ní Fùfúdè, èdè Urhobo, èdè Ìṣẹ̀kírì, èdè Jukun, èdè Ìbíòbíò tàbí Efik, Gwari àti Ìsoko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ní àpẹẹrẹ àwọn èdè abínibí tí a ń sọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Èdè àkọ́kúntẹni ni èdè tí a ń kọ́ ní ilé ẹ̀kọ́ tí a ń pè ní second language. Ní orílẹ̀-èdè Nàìjíríà, àpẹẹrẹ ní èdè Gẹ̀ẹ́sì English àti èdè Faransé French. Nígbà tí èdè àjòjì jẹ́ èdè tí a mú láti orílẹ̀-èdè mìíràn tí a ń sọ tí ó jẹ́ pé ní orílẹ̀-èdè Nàìjíríà wọ̀ fún ni ó jẹ́, ìyẹn ni a ń pè ní foreign language. Ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn èdè tó jẹ́ èdè àjòjì ní èdè Lárúbáwá, èdè Germany àti èdè Russia. Ó dà. Èdè abínibí tilẹ̀ Yorùbá wa yìí. A rí pé ó fẹ́ẹ̀ tún pín sí nínú Yorùbá, a ní Ìjẹ̀ṣà, a ní Ìjẹ̀bú, a ní Ẹ̀gbá, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé àwọn yẹn náà, ṣé a lè pè wọ́n ní èdè abínibí náà àbí kí ni a lè pè wọ́n àwọn yẹn? Èdè abínibí náà nìyẹn. Ṣé mọ̀ pé nínú ìmọ̀ èdè à ń pè àwọn yẹn ní dialect. Àkójọpọ̀ àwọn èdè abínibí yẹn tẹ́ ti dárúkọ yẹn náà ni èdè olórí ẹ̀ka èdè
tá ń pè ní Yorùbá àjùmọ̀lò tí a ń lò àkójọpọ̀ rẹ̀ náà ni à ń lò gẹ́gẹ́ bí èdè Yorùbá tó jẹ́ tí a ń pè ní olórí ẹ̀ka èdè standard language nínú ìmọ̀ èdè. Èwo wá ní èdè àdúgbò? Èdè àdúgbò yẹn náà ni à ń pè ní ẹ̀ka èdè. Èdè tí wọ́n sọ ní àdúgbò kọ̀ọ̀kan. Bó yẹ pé àwọn onímọ̀ sọ pé a lè pè ní èdè àdúgbò torí nígbà mìíràn gẹ́gẹ́ bí àpẹẹrẹ Àwórì nìsín wọ́n sọ ní agbègbè ìpínlẹ̀ Ògùn wọ́n ti sọ ní agbègbè Èkó náà bákan náà. Bí a bá wo Ìgbómìnà wọ́n sọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sọ ní ìpínlẹ̀ Kwara. Tí a bá wo Èdè Ọ̀yọ́ wọ́n sọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tí a bá wo Ìbọ̀lọ́ wọ́n sọ ní ìpínlẹ̀ Kwara wọ́n sì sọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ni a fi wá sọ pé ká kúkú máa pè ní ẹ̀ka èdè dípò èdè àdúgbò. Ó dà nínú títí tọdún yìí àkòrí tí wọ́n pè ìyẹn ti àjọ UNESCO nípa gbígbé èdè lárugẹ ni o wọ́n pè ní make languages count in sustainable development, mímú kí èdè kópa nínú ìdàgbàsókè ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ni. Kí ni ẹ rò pé ó sodo sínú tíìmù yẹn ìyẹn àkòrí yẹn? Ẹ ṣé. Wọ́n ń sọ nípa wípé bí èdè bí a ṣe lè lò láti kópa láti mú ìdàgbàsókè tó lọ́jọ́ iwájú wà ní àwùjọ wa. Nǹkan tí a ń sọ ni pé nígbà tí a bá ń sọ pé èdè kópa yẹn ni pé ó ní iṣẹ́ tí yóò ṣe, ó ní ojúṣe tí ó ṣe láti mú kí ó kópa nínú ìdàgbàsókè ọjọ́ iwájú. Àwọn iṣẹ́ tí ó sì ṣe náà ni pé kó jẹ́ kí a mọ̀ nípa àwọn ìmọ̀ ìbílẹ̀ wa, bí iṣẹ́ ìṣẹ̀ǹbáyé wa, bí ètò ọgbọ́n àmúṣe tá à ń pè ní ìmọ̀ ẹ̀rọ, bí ìwà ọmọlúàbí àti àwọn èròjà lóhùn wa. Ó tún ìwúlò ẹ̀ náà ni pé ìṣe pàtàkì ẹ̀ náà ni pé láti mú ìdàgbàsókè tó lọ́jọ́ iwájú tàbí tí a lè pè ní títí láéláé abánikalẹ̀ ìdàgbàsókè kánrinkése ni pé ó tún jẹ́ kí ètò ìlera tó dúró re àti àǹfààní láti kọ́ ẹ̀kọ́ kí ó wà yálà ẹ̀kọ́ ilé ni tàbí ẹ̀kọ́ òwe àti ètò ìlera. Bẹ́ẹ̀ ni ó ń ràn wá lọ́wọ́ láti ní ìdámọ̀ nípa àwọn àṣà wa, ó sì ń jẹ́ kí ìṣọ̀kan wà. Bó bá jẹ́ pé ìjọba ṣe àmúlò ètò tí wọ́n ṣe kalẹ̀ wípé lẹ́yìn ìgbà tí ọmọ bá ti kọ́ ní ìmọ̀ nípa èdè abínibí rẹ̀ ó gbọ́dọ̀ kọ́ ọ̀kan lára àwọn èdè méjì tó kù ní èdè abínibí. Bí wọ́n bá jẹ́ Yorùbá kó kọ́ ẹ̀kọ́ nípa yálà èdè Haúsá tàbí Ìgbò. Tí èèyàn bá nímọ̀ nípa eléyìí tá a ní ìmọ̀ nípa èdè kọ̀ọ̀kan á lè mọ̀ nípa àwọn àṣà ẹ̀yà mìíràn. Nípa bẹ́ẹ̀ yóò jẹ́ kí ìṣọ̀kan, ìgbọ́ra-ẹni-yé àti ìfẹ́ kí ó wà láàárín àwùjọ. Wàyí o, àwọn àjọ UNESCO yìí nítorí pé ohun tí wọ́n ní lọ́kàn báyìí ni pé bí èdè ṣe lè mú kí ìdàgbàsókè tó lọ́jọ́ iwájú tó jẹ́ abánikalẹ̀ wà. Àwọn agbọ̀n wo wá ni tàbí àwọn sàkání wo ni èdè ti lè kópa láti mú kí èròǹgbà yìí ó lè jọ. Ìyẹn náà ni àkọ́kọ́ kí èdè ó kópa nínú ètò ẹ̀kọ́ ilé àti ẹ̀kọ́ ìwé. Tí a bá ń lo èdè láti kọ́ ọmọ ní ẹ̀kọ́ ilé yóò jẹ́ kí ọmọ ní ìwà ọmọlúàbí nítorí pé èdè abínibí ẹni ni a lè mọ̀ gbọ́ yékéyéké jùlọ. Yóò lè kọ́ wa bí a ṣe ní ìfaradà láti lè ṣiṣẹ́ tí a ní yá ọ̀lẹ. Ẹ rí pé ní èdè Yorùbá ní iṣẹ́ lóògùn ṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi dẹni gíga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú èdè abínibí a lè kọ́ àwọn ọmọ nípa bí a ṣe ń bọ̀wọ̀ fágbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá wá ń fi èdè abínibí kọ́ wọn ní ẹ̀kọ́ ìwé wàyí o, gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú ètò tí ọ̀jọ̀gbọ́n Aliyu Babatunde gbé kalẹ̀ ní ọdún Aliyu Babatunde Fáfúnwá gbé kalẹ̀ ní ọdún 1969 sí 75 níbi tí wọ́n ti ń fi èdè abínibí kọ́ iṣẹ́ mìíràn bí ìmọ̀ ọgbọ́n àmúṣe tá a mọ̀ sí ìmọ̀ ẹ̀rọ, ìmọ̀ sáyẹ́nsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n rí pé àwọn tí wọ́n fi èdè abínibí pàápàá èdè Yorùbá kọ́ ni wọ́n yege jùlọ nígbà tí wọ́n gbé wọn lórí ìwọ̀n lẹ́yìn ọdún 6. Nítorí náà tí a bá fi èdè abínibí kọ́ni ní àwọn ọmọ yìí a lè dángájíá nínú ìmọ̀ sáyẹ́nsì yóò sì lè jẹ́ kí ìlọsíwájú
àti ìgbéga tí ọjọ́ iwájú rẹ̀ dára, tí ọjọ́ ọ̀la rẹ̀ dára kí ó wà ní àwùjọ. Irú àpẹẹrẹ rẹ̀ ni àwọn China tí wọ́n fi èdè abínibí kọ́ àwọn ọmọ wọn. Ó ló jẹ́ kí ọmọ dábẹ́ ẹ̀dùn rọ̀ bí òwe nínú ọgbọ́n àmúṣe ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ sáyẹ́ǹsì. Ó ló jẹ́ kí àwọn Japan tí wọ́n fi èdè Japanese kọ́ wọn, ó jẹ́ kí àwọn náà kí wọ́n gba àlùyọ ní àwùjọ wọn tí wọ́n ṣe ní ìdàgbàsókè tó lọ́jọ́ iwájú. Nítorí náà tí a bá fi èdè abínibí ṣe àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí ìdàgbàsókè tó lọ́jọ́ iwájú ó bá wa. Ibòmíràn tí èdè abínibí tún lè ti kópa tí ó ní ìdàgbàsókè tó lọ́jọ́ iwájú bá wa ní ètò òṣèlú àti ètò ìṣèjọba. Bí a bá ń lo èdè abínibí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wa, bí a ní ìpínlẹ̀, pàápàá ní ìpínlẹ̀ tí wọ́n ti ń sọ èdè Yorùbá, ó yẹ pé nínú ìlànà ètò òfin wa wọ́n ní èdè mẹ́ta tó ṣe pàtàkì kí wọ́n máa lò ní àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Ṣùgbọ́n ká tí àwa sọ pé ní ti ìpínlẹ̀ Yorùbá, ní ilẹ̀ Yorùbá, bí a ní ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀ kí wọ́n fi èdè abínibí máa jíròrò. Àwọn aráàlú wọn ò lè mọ kúlẹ̀kúlẹ̀ ohun tí ìjọba ń ṣe. Nígbà tí wọ́n bá ń bá èdè Gẹ̀ẹ́sì tá à ń lò nígbà míì yẹ kó jẹ́ kọ́pọ̀lọpọ̀ gan kí nǹkan yé wọn àbí. kò jẹ́ kí nǹkan yé wọn. kò jẹ́ kí nǹkan yé wọn. Wọ́n sọ nípa ẹnìkan láti ilé ìgbìmọ̀ aṣòfin láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti wá, nígbà tí ó ṣàkàn ń tàbọn èdè Gẹ̀ẹ́sì ni. Ṣùgbọ́n ìbá jẹ́ pé èdè abínibí ló fi sọ, yóò lè gbé èrò ọkàn rẹ̀ tó fẹ́, yóò lè gbé jáde. Yóò lè gbé jáde. Nítorí náà tí a bá ń lo èdè abínibí tó ìṣèjọba wa, àwọn aráàlú wọn lè mọ tí ìjọba tí wọ́n fẹ́ fún aráàlú, wọ́n lè mọ tí ìjọba gan fẹ́. Nínú ètò òfin wa kí a kọ ní èdè Yorùbá, èdè abínibí wa, pàápàá èdè Yorùbá, níbi tí a ti mọ ẹ̀tọ́ wa lábẹ́ òfin, tí òfin ní jẹ́ ká tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin. Tí wọ́n bá sì tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin tí ò hùwà ọ̀daràn, wọn ò ní mú. Tí wọ́n bá sì mú, irú ibẹ̀ ni bẹ́ẹ̀ rí pé yóò ṣe àkóbá fún ètò ìlọsíwájú ìlú. Torí bóyá ẹni tó yẹ kó wúlò wọ́n wá lọ sọmọ gbaga nítorí pé àgbọ́yé kò yé dáadáa. Ṣùgbọ́n tí a bá ṣe lé nínú ètò ìṣèjọba wa, nínú ètò òṣèlú wa, tí a bá fi èdè abínibí, yóò lè jẹ́ kí ìdàgbàsókè tó lóòrìn kí ó bá wa ní àwùjọ wa. Ibòmíràn tí èdè tún lè ti kópa ní nípa ti ètò ìlera. Yorùbá bọ̀ wọ́n ní ìlera lọ́rọ̀. Bẹ́ẹ̀ni. Nínú ètò ìlera, bóyá tí a bá lọ sí ilé ìtọ́jú aláìsàn, nígbà tí nǹkan tó ń ṣe wá yóò jẹ́ ìṣòro fún wa láti lọ sọ ní èdè Gẹ̀ẹ́sì. Bóyá olùtọ́jú aláìsàn tá a bá tó wá ṣe ògbìfọ̀, ọ̀tọ̀ ni tá a sọ fún un. Bóyá a sọ pé àrùn súnmù wa, yóò kàn ní stomach kìnnìkan, yóò wá ní stomachache. Yóò bá túmọ̀ ní ìgbọ̀ ẹ̀fín stomachache. Ìyẹn ló fà á tó yẹ pé wọ́n á máa fi oògùn orí fífọ́ ní orí ràn. Ìyẹn ló fà á. Nínú ètò ìlera bákan náà, nǹkan tí wọ́n kọ sí ara oògùn nígbà tí wọ́n bá kọ key part of the reach of children, wọn kọ lédè Yorùbá, ẹlòmíì ó gbé kínní, ọmọ ó gbé nǹkan yóò dààmú. Àpẹẹrẹ kan wà tó yẹ pé wọ́n fi ṣe bí àwàdà ni ṣùgbọ́n ọgbọ́n wà ń bẹ̀. Ní ayé ìgbà kan tí wọ́n máa kọ kínní, wọ́n kọ 1 bí 11 1 dash 1 dash 1. Nígbà tẹ́ni yẹn ó ṣe oògùn yẹn sì pọ̀ ó lu mọ́kànlá láàárọ̀, mọ́kànlá lọ́sàn-án. Ló bá lọ nígbà ló bá rí pé oògùn yẹn ti tán, ló bá lọ sí ilé ìwòsàn ní wájú. Kí ló dé oògùn ti tán? Nítorí ẹni mọ́kànlá láàárọ̀, mọ́kànlá lọ́sàn-án. Ìbájẹ́ fún ẹ sọ fún pé èyí tí a kọ yìí 2 ní láàárọ̀, 2 lọ́sàn-án, 2 lálẹ́. Ẹ rí i pé irú àsìlò oògùn yẹn kò ní wáyé. Ìbájẹ́ pé bóyá oògùn yẹn tó lè pani lára kíákíá ni yóò mú kẹ́ni. Ìgbà tó rí i pé bóyá inú lọ́hùn ló tètè lọ pé oògùn yóò mọ̀ ṣe dáadáa, òun dẹ̀ ti lò tán, kò ṣiṣẹ́ kankan o. Ìyẹn ni wọ́n jẹ́ kí a sọ. Nítorí náà tí a bá ń lò fún ètò ìlera, yóò tún jẹ́ ohun tí ó lè ràn wá lọ́wọ́ láti mú kí ìdàgbàsókè bá àwùjọ wa. Yàtọ̀ sí ìyẹn, ó tún lè kópa nípa iṣẹ́ àgbẹ̀. Ṣé àwọn pé wọ́n ní àgbẹ̀ lọ́ba? Wọ́n pé à ń lo èdè abínibí wa, pàápàá àwọn tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga ti iṣẹ́ ọ̀gbìn yẹn. Bóyá jẹ́ pé wọ́n fi èdè abínibí kọ́ wọn, yóò lè mú kí iṣẹ́ àgbẹ̀ wa kan kó tẹ̀síwájú. Lókè ọ̀pọ̀lọpọ̀ wọn ó gba oyè àkọ́kọ́ ni, kò mórúkọ ewé kankan, kò mórúkọ àwọn ẹranko yẹn lédè Yorùbá, kò mórúkọ ewé lédè Yorùbá tàbí èdè abínibí mo sọ. Irú wọn tí wọ́n bá kọ́ wọn ní
tí wọ́n bá fi èdè abínibí kọ́ wọn wọ́n lè lọ sọ́dọ̀ àwọn àgbẹ̀ láti tọ́ wọn sọ́nà nípa ètò ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀ ìgbàlódé. Èyí yóò mú kí èrè oko wọn kí ó máa jáde bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tí wọ́n bá kọ́ wọn nípa ètò bá a ṣe ń fi èdè abínibí ṣètò bí a ṣe máa kó èrè oko pamọ́, bí a ṣe máa ṣe àká, bí a ṣe máa ìbomirinlẹ̀, ìroko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, yóò lè jẹ́ kí ètò iṣẹ́ ọ̀gbìn wa kí ó gbòòrò sí, kí ìmúgbòòrò bá ju bó ṣe wà yẹn lọ. Yàtọ̀ sí yẹn, ó yẹ kí èdè ó kópa nínú iṣẹ́ ìròyìn. Tí a bá wo ìwé ìròyìn tí a ní lédè Yorùbá bóyá bíi 3 ní báyìí, bóyá Gbélégbọ́, Aláròyé àti Yorùbá Tòótọ́. Bó bá jẹ́ pé àwọn èdè àwọn Yorùbá, ìwé ìròyìn Yorùbá pé ó pọ̀ sí tá a fi èdè abínibí kọ tí àwọn èèyàn ń kà, wọ́n lè máa mọ̀ nípa tí ń lọ nílùú, àwọn ewì ìpàrọwà tí ń kọ́ni nípa ẹ̀kọ́ ìwà. Kódà ní ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ló jẹ́ pé èdè abínibí tí ètò tó jẹ mọ́ èdè abínibí tí wọ́n sọ, tí wọ́n ṣe péréte ni. A dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ Bembeyeke pé ẹ̀yin ń gbé àṣà àti ìṣe lárugẹ. Nítorí náà tí a bá ń ṣe gbogbo eléyìí, bóyá àti ẹ̀ ń polówó ọjà gan ni tàbí à ń ṣe ewì ìpàrọwà tí a ń fi èdè abínibí kọ, ẹ wo àwọn àpẹẹrẹ kan níbi tí bàbá wa olóyè Yẹmí Ẹlẹ́bùíbọn tó ti ń sọ̀rọ̀ nípa yíyàgò fún mọ̀gbòmọ́gbó nínú ìdánwò. Ó ní ìwọ akọ̀wé, ìwọ òṣìṣẹ́, má fà sí ìdánwò ọmọ rẹ, má fà sí ìdánwò akọ̀wé, má fà sí ìdánwò fodùfẹ́. Akìmọ̀mọ́ ń ṣe irú ẹ̀ kó mọ̀ wọn ni o, akìmọ̀mọ́ ń ṣe irú ẹ̀ kó mọ̀ wọn ni. Ìyẹn ń sọ nípa ká yàgò fún mọ̀gbòmọ́gbó nínú ìdánwò. Ẹ pé bí mọ̀gbòmọ́gbó bá wà nínú ìdánwò tí àwọn akẹ́kọ̀ọ́ kan gbàwé ẹ̀rí tí wọ́n lè ní ìgboyà nípa rẹ̀, yóò ṣe àkóbá fún ètò ẹ̀kọ́ wa. Nítorí náà a gbọ́dọ̀ máa lo èdè abínibí bóyá fún ìpolongo, bóyá kódà bá máa ń polówó ọjà kí wọ́n fi èdè abínibí polówó ẹ̀. Nípa bẹ́ẹ̀ yóò lè jẹ́ kí ìdàgbàsókè tó lóòrìn kó bá wa ní àwùjọ wa. Yàtọ̀ sí yẹn, ọ̀jọ̀gbọ́n Kọ́lá Owólabí ó ní ogun ìṣàmúlò lílo èdè abínibí pàápàá èdè Yorùbá ní ibikíbi, ní ipòkípò àti ní àyíká yìí di jíjà wàyí. Àwọn ọba aládé wa náà, àwọn náà nílò àti jẹ́ kí wọ́n máa sọ Yorùbá, torí pé àwọn ni olùṣèlẹ́jọ́ àṣà wa. Kí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún àwọn èèyàn àwùjọ láti máa sọ Yorùbá. Eléyìí kódà bí wọ́n bá ń ṣe ayẹyẹ níbi tí ó bá ti yẹ kí wọ́n sọ èdè abínibí kí wọ́n sọ. Kódà bí àwọn àlejò bá wá, wọ́n lè yan ògbìfọ̀ tí ó máa ṣe ògbìfọ̀ fún wọn. Yàtọ̀ sí ìyẹn, àwọn bọ̀rọ̀kìnní àwùjọ wọ́n gbọ́n gbìyànjú láti rí pé wọ́n sọ èdè abínibí. Mo rántí pé mi ò ní dárúkọ ẹnìyẹn, ṣùgbọ́n ẹnìkan gbajúmọ̀ kan ni ó kú ní ìpínlẹ̀ Oǹdó kọ́ ni, bóyá ìpínlẹ̀ Oǹdó tàbí Èkìtì. Ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ wọ́n wá ń béèrè ìbéèrè kan náà láti sọ nípa bàbá rẹ̀. Nígbà tó ti sọ èdè Gẹ̀ẹ́sì, ó ní mo sọ́ọ̀rì láti sọ èdè Yorùbá. Bàbá wa jẹ́ bàbá ọmọ, ó ní òun sọ́ọ̀rì láti sọ èdè Yorùbá. Ó ní bàbá wa jẹ́ bàbá ọmọ. Ṣé ẹ kéèyàn sọ́ọ̀rì láti sọ èdè Yorùbá? Ṣé ẹ rí pé nǹkan tó ti ní lójú lélẹ́yìí, ó ní òun sọ́ọ̀rì láti sọ èdè Yorùbá. Nítorí náà bí a bá ń lo àwọn èdè Yorùbá ní àwọn sàkání tàbí agbọn wọ̀nyí, yóò lè mú kí èdè abínibí àti èdè Yorùbá tí a ń sọ ní pàtó kí ó lè mú ìdàgbàsókè tó lọ́jọ́ iwájú bá àwùjọ wa. Kò ní jẹ́ kí èdè wa kí ó wúwo, kò ní jẹ́ kí àṣà wa kí ó parun, kò sì ní jẹ́ kí ìran wa kí ó parun bákan náà. Yóò mú kí àwùjọ wa kí ó tùbà, kí ó tùṣẹ́. Ẹ ṣeun, èdè abínibí wa ọ̀rọ̀ láti gbọ́ yìí. Èmi tí ẹ̀kọ́ gbóṣùbà kú iṣẹ́, mo gbóṣùbà káre fẹ́yìn olólùfẹ́ Bembeyeke, torí kò sígbà tẹ́ ẹ bá pè wá láyé
èdè abínibí náà máa bá mi sọ. Wọ́n rò pé àwọn wà l'Amẹ́ríkà, wọ́n rò pé àwọn wà ní Canada, kódà wọn a tún máa pòwe nínú ọ̀rọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn á sọ pé àwọn ti kúrò nílé láti bí 1998 1990 kíní kan 2000 kíní kan. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá sọ ilé nù ó sàpòyà. Tí ìbá ṣe pé wọ́n nífẹ̀ẹ́ sí èdè abínibí wa náà ni wọ́n ní máa worú kan ní. Ìyẹn fi hàn wá wípé ẹ̀ ń ṣe kóríyá fún wa ní o, tẹ́ ẹ̀ bá mọ̀ àwa náà sì mọ rírì yín pẹ̀lú. Tọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tiẹ̀ ní, mo ti rí bí èèyàn bíi méjì tó sọ pé ètò wa àwọn máa ń tàn fáwọn ọmọ àwọn ẹni pé ó yá kán máa wò kán máa kọ́ ẹ̀kọ́ Yorùbá nínú ẹ̀. Mo rí ẹ̀yàn tó pè mí rí lórí ti tètò tí pé òun gbádùn àwọn àlàyé ọ̀rọ̀ àti àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nínú èdè Yorùbá, pé kódà àwọn bẹ̀rẹ̀ sí tún dé báyìí ní sí làwọn tún save ẹ̀ táwọn record ẹ̀, tó ń túmọ̀ sí wípé wọ́n mọyì èdè abínibí yẹn, ó sì yẹ kí a túbọ̀ máa gbé lárugẹ. Ṣáá fẹ́ sọ pé èdè abínibí wa àìkí ń fọwọ́ pàtàkì mú fún àwọn kan, ṣóun ló mú kí èdè yẹn tó ń pa àwọn bíi iṣẹ́ ọmọlúàbí àtàwọn tó tọ́ tó yẹ ká máa wù níwà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, ṣóun ló ń parẹ́ láàrin wa lọ àbí báwo? Láìsí àní-àní òun ló ń parẹ́, nítorí pé èdè abínibí ẹni, ọ̀rọ̀ nípa nǹkan tó jẹ́ ìwà ọmọlúàbí ó sodo sínú rẹ̀. Ibẹ̀ láti rí òwe tó jẹ mọ́ bí a sì gbọ́dọ̀ ní sùúrù. Wọ́n ní onísùúrù ní fún wàrà kìnìún, bẹ́ẹ̀ni onísùúrù ní fẹ́ ọmọ aláwùsá. Bí a bá farabalẹ̀ a lè ṣe òkúta kó jiná. Inú rẹ̀ ní òwe nípa mímúra ṣiṣẹ́, iṣẹ́ lògùn ṣẹ́, inú ẹ̀ ló wà. Inú ẹ̀ ló wà nípa wípé kí a má tapo sórí aṣọ àlà ni pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Inú rẹ̀ náà láti rí pé òwú ìyàgbọ̀n lọ́mọ ràn. Gbogbo àwọn wọ̀nyí ló jẹ mọ́ pé inú rẹ̀ náà ni gbogbo àwọn àbùdá tí ó jẹ mọ́ ìwà ọmọlúàbí, inú rẹ̀ ni a ti gbé jáde. Ìbọ̀wọ̀ fágbà, a máa kọrin Yorùbá pé lọ́jọ́ tọ́rọ́ àgbà ní ìgbani, lọ́jọ́ ọkọ àgbà ní ìgbani, ẹ wó lẹ̀ fágbà àgbà ní ìgbani. Ẹ rí pé yàtọ̀ sí òwe, orin Yorùbá tó ń sọ nípa ìwà ọmọlúàbí ó wà. Tí a bá wo ìwé Ojí Ẹ̀fọ́dújọ, ó sọ̀rọ̀ nípa bí a ṣe lè yàgò fún olè jíjà. Ó ní kí ni ó fò lè ṣe láyé tí mo wá, kí ni ó fò lè ṣe láyé tí mo wá, láyé tí yáyá kàkà kí jalè máa kúkú dẹrú, kí ni ó fò lè ṣe láyé tí mo wá. Ìyẹn fi hàn pé èdè abínibí wa nínú rẹ̀ láti máa ń kọ́ ìwà ọmọlúàbí. Ọmọ ẹ rí pé ńgbà míì tí Yorùbá máa sọ pé kò gbọ́dọ̀ tí ẹnu ọmọdé jáde kó ní àgbà pàdé mọ́. Ṣùgbọ́n lédè Gẹ̀ẹ́sì wọn lè ní dómìsìlì. Bẹ́ẹ̀ni. Dájú dómìsìlì. Dómìsìlì. Yorùbá sì ní pẹ̀lẹ́ lákọ lábo. Àgbọ̀dọ̀ sórí ẹ̀ ní èdè Yorùbá. Torí ẹ̀ ni pé nípa àfi èdè Yorùbá táǹkù ní èdè abínibí kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ilé, ìyẹn ló ṣokùnfà bí ìwà ọmọlúàbí kò sì sí láwùjọ wa tó wá ń fa olè jíjà, ìwà ọ̀daràn àti àwọn ìwà apá mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àìbọ̀wọ̀ fágbà. Ẹ rí i pé Yorùbá bọ̀ wọ́n ní kárí lókè kásàríyá yóò ní ojú oúnjẹ lọ. Nínú èdè Yorùbá láti ń kọ́ nípa ìkíni, ní àwọn ìbò ṣe ń pè wá ní akú, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi, ẹ kú ìnáwó, ẹ kú ọwọ́ lómi, ẹ kú rìn. Kódà bí ènìyàn lè sọ pé ẹ kú gbogbo ẹ̀, ẹ kú àsìkò yìí, ẹ kú kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan nípa orin tẹ́ mú wọnú àlàyé èdè wa yẹn, èdè Yorùbá. Mo rántí Aláàfin tó wàjà tán gbéṣẹ́ yìí. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ bàbá yèyé Aláyíwọlá, bẹ́ẹ̀ ni. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan, wọ́n ní Yorùbá nìkan ló ní nǹkan kankan tí gbogbo àgbáyé ò ní lónìí, tí wọ́n sì ń wá díẹ̀ títí wọn kò tí ì yé wọn. Ìgbà bàbá ó sọ̀rọ̀, bàbá ní kíní ni ìlú, bẹ́ẹ̀ ni ìlú. Wọ́n ní Yorùbá nìkan ló ní ìlú tí í sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni. Ìlú ibo ṣe wà yìí a lè fi sọ̀rọ̀. Ilé wọn náà ní ilé ọ̀nà náà ní ilé wọn náà ní ilé abẹ̀rẹ̀ wọ̀ bí ilé èkúté, ilé wọn náà ní. Wọ́n sì lè tún fi yin náà bákan náà. Wọ́n tún ní kábíyèsí wa ń sọ, wọ́n ní
wọ́n máa ń fi kíyàn káàbọ̀. bẹ́ẹ̀ni. bóyá nígbà táwọn bá sùn gẹ́gẹ́ bí kábíyèsí wọn lè fi jíyà wọn. bẹ́ẹ̀ni. wọ́n ní báwọn bá ń ṣe nǹkan kan bóyá àwọn ti fẹ́ gbàgbé ara wọn wọ́n á máa fi ìlú yẹn báwọn sọ̀rọ̀ pé bóyá fẹ́ jẹun níta fún àpẹẹrẹ ìlú yẹn wọ́n máa fi wá ń bí o gbọ́dọ̀ jẹun níta àfi tó bá délé tó bá ti tásìkò kan bóyá ti ṣe kan ti ń dùn mọ́ pé àsìkò tó tọ́ láti fún kábíyèsí láti kú òǹbírè wọ́n á fi ìlú yẹn bá sọ̀rọ̀ pé bóyá kúrò níbi tó wà yẹn ẹja lọlé so gbogbo orúkọ nìyẹn torí ìlú bó ṣe wà yìí bẹ́ẹ̀ bá ti mọ̀ pé nínú èdè Yorùbá tá a bá ń sọ̀rọ̀ a ní dò dò nìyẹn dò dò bẹ́ẹ̀ la ní mí a sì ní rè bẹ́ẹ̀yàn bá sì ti wá lè lu mẹ́tẹ̀ẹ̀ta jáde láti inú ìlú wa yìí ìyẹn túmọ̀ sí pé ó lè sọ̀rọ̀ ó lè sọ ọ̀rọ̀ ohun tó bá dẹ̀ fẹ́ sọ ẹni tó bá gbọ́ àwọn àmì wọ̀nyí àmọ́ tí ìlú sọ tó ẹ ṣeun bàbá wa ara àwọn ohun àjogúnbá wa náà ni ìlú lílù ẹ sì mọ̀ pé kódà wọ́n fi ń pàrokò lójú ogun gan nígbà mìíràn tí wọ́n á ti máa sọ pé ṣọ́ra ṣe lójú ogun wọ́n á ti sọ fún yín nígbà mìíràn lójú ogun gan wọ́n fi ń ṣe kóríyá fún àwọn jagunjagun láti múra ó sì máa fún wọn ní kóríyá láti tẹ̀síwájú nínú iṣẹ́ akin tí wọ́n ń ṣe. tó ń túmọ̀ sí pé nínú àwọn ìran Yorùbá yàtọ̀ gidigbe ọ̀dà ẹ ṣeun ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta ní ṣókí ká máa ṣe lọ lórí ètò bàbá. mo dúpẹ́ mo rọ gbogbo mùtúmù wa lọ́mọdé lágbà oyún àṣẹ ìbí ẹ̀yin ọba ládéládé ẹ̀yin olóṣèlú wa ẹ jẹ́ kí a gbìyànjú láti gbé èdè abínibí wa lárugẹ nítorí pé Yorùbá bọ̀ wá ní ẹni tó sọ lẹ́nu ṣàpòyàpọ̀ tẹ́nítẹ́ní àkísà ń ta tàn ẹ jẹ́ ká gbìyànjú láti gbé ohun tí wa lárugẹ lórí pé tó bá jẹ́ pé a ò gbé èdè abínibí lárugẹ ó lè di pé yóò wẹwu tàbí kó parun bí èdè bá parun àṣà ó parun ìran náà ó sì parun mo gbàdúrà pé ìran wa ní parun. àmín ẹ ṣeun bàbá wa olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ tí ẹ jẹ́ bàbá wa agbásàga nílùú Ìlà Ọ̀ràngún ọmọ Ògbóyè ìlà ló lẹ́mú Ìlà Ọ̀ràngún ìlà ló lẹ́mú. ara nǹkan tó jẹ mọ́ ti ìbílẹ̀ wa náà nìyẹn. bẹ́ẹ̀ni wíwọ ẹ̀yọ́ ọmọ Ìlà Ọ̀ràngún tẹ̀ ń wò wá bàbá wọ́n ṣojú ìlú Ìlà Ọ̀ràngún ẹni pé wọ́n ṣojú ẹ̀ dáadáa tó ń sọ fún wa wípé èdè wa àṣà wa yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. ẹ má gbàgbé Àlàní Nightingale orin wọn tí wọ́n pè ní Ojúlọ̀rọ̀ wà orin ìfẹ́ ni o ọkọ ìyàwó wọ́n lè kọ fúnra wọn wọ́n lè máa gbọ́ nítorí ó máa túbọ̀ mú kí okùn ìfẹ́ wọn yẹ kó túbọ̀ lè dandan sí ni. ẹ mọ̀ pé oṣù ìfẹ́ sì láwa yìí orin ìfẹ́ ṣe pàtàkì ó ṣe kókó láti máa gbọ́ láti máa kọ́ láti máa wò. ẹ lọ sórí Àlàní Nightingale lórí YouTube ẹ subscribe ẹ tẹ notification bell ẹ tẹ eléyìí tí wọ́n pè ní option all kẹsì pín fáwọn ẹlòmíín ẹ fi ojú èrò yín hàn níbi tí wọ́n ń fi èrò ẹni hàn sí lábẹ́ fídíò náà àmọ́ rírì yín. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa share fáwọn ẹlòmíín lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isna Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isna ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́
nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó, ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni òṣìṣẹ́ a máa jalè. ẹ máa bá wa wo Bembeyeke TV. tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.